lè ṣe mọ́. Àtijọ́ yìí ọkàn mi ò sí ń bí mọ́. Ọkàn mi ò sí ń bí mọ́. Ọkàn mi ò sí ń bí mọ́. Ẹjọ́ torí tọ́lá. Dẹ̀ bẹ́ẹ̀ láàrin. Ẹjọ́ bá mi mú family mi kúrò ní Committ. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lọ́rọ̀ fẹ́ láti máa wò wá ní ìkànnì Hajiyara Malifa TV. Ìrònú sórí àgbà kodò lówùúrọ̀ òní torí wípé ohun tí mo mú wá yìí ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ jọjọ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí wípé ẹ̀ẹ́kèló àbí ìgbà wo gan lẹ́tí kàn sí ará ọ̀rẹ́ yín tẹ́ ẹ mọ̀ wípé wà nínú ìṣòro kan lọ́wọ́lọ́wọ́, tàbí tẹ́ ẹ kàn tẹ́ ẹ fojú wò wípé ìgbésí ayé ẹ̀ ṣe ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan ló wà yìí. Ó mà ṣe dandan, ó mà ṣe pàtàkì, pàápàá jùlọ tí èèyàn bá sọ wípé báyìí lọ̀rọ̀ rí. Nígbà míì ó ṣeé ṣe kò ṣeé ṣe, bó tiẹ̀ jẹ́ wípé benefit of doubt ẹ máa fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo sọ ṣáájú, mo ní ìrònú ó dorí àgbàkodò. Ẹ wo eléyìí tí mo fẹ́ fi wọ̀nyí lówùúrọ̀ òní yìí, ó ṣeni ní kàyéfì jọjọ. Kí baálé ilé gèǹdé Ọlọ́run tó ṣe é rí tó ṣe é wò kó dẹ̀ ṣàdédé fi okùn sọ́rùn ara ẹ̀ kó pora ẹ̀ pa látàrí ìṣòro kan àbí míì tó ń kojú. Nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ ó jẹ́ kó yé wa wípé kò sẹ́ni tó gbà òun gbọ́ mọ́. Ó ní kódà ó ti sú òun, ojoojúmọ́ kóun máa kó ẹbí àti ará sínú wàhálà kan àbí míì ó ló ti tó gẹ́. Ó ní láti bí ọjọ́ mélòó kan ló jẹ́ wípé ọkàn òun ò tiẹ̀ sí ń bẹ̀ mọ́, kò sí lórílẹ̀‐èdè yìí mọ́, kò sí ní orílẹ̀ alàyè mọ́. Léè tó jẹ́ wípé ó ṣe kò ṣe wọ́n á rẹ́ni tó ń bá sùn tó ń bá jí, ṣùgbọ́n ẹ̀ ò ṣàkíyèsí. Eléyìí jẹ́ dandan, ó ṣe pàtàkì fún tèmi tí yín wípé ẹni tá a bá rí ẹ jẹ́ a béèrè rẹ̀, tá a bá dẹ̀ máa béèrè rẹ̀ kẹ̀rẹ́ ẹ jẹ́ ká fìfẹ́ wọ̀n sí. Wọ́n ní depression ó yára pààyàn ju àrùn àbá ìsàn lọ. Lágbára Ọlọ́run wàhálà ìdààmú tó máa wọlé bá tèmi tí tó máa di wípé a fi máa ronú pé ká pokùn sólókù kó máa ní kọ̀gùn sẹ́ẹ̀dẹ̀ tèmi tí yìn láṣẹ Èdùmàrè. Ó bani lọ́kàn jẹ́ jọjọ o, ṣùgbọ́n ìdí tá a ṣe máa ń múrú àwọn nǹkan báyìí wá sójú ìwòran yín ni wípé kẹ́ ẹ lè mọ̀ wípé láwọn ọgbà míì wà tó jẹ́ wípé ó tọ́ kẹ́ ẹ pe ará ọ̀rẹ́ yín, kẹ́ ẹ pe àwọn olólùfẹ́ yín tẹ́ ti jọ ń ṣe wọléwọ̀de tẹ́lẹ̀ pé báwo ni màdì àmọ̀kàn ní kí ẹni o, ṣàlàáfíà ni, ṣé kò sí nǹkan kan, ṣé láyọ̀ ló wà. Léyìí tí ò ní mú kẹ́lòmíì inú wọn kú ìwà burúkú. Nígbà míì ẹ̀wẹ̀ bó jẹ́ 1 naira bó jẹ́ 10 naira ló ká mọ́ yín lọ́wọ́, fún mi lákàá nọ́mbà ẹ fún un. Torí lára oore tá ẹ bá ṣe yìí ni ó jẹ́ kóun náà mọ̀ wípé ó sì léèyàn tó lè farati tó lè gbọ́kànlé. Bí èèyàn bá bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ yín, ẹ má wò pé wọ́n tuntun ti bẹ̀rẹ̀, wọ́n máa tọwọ́rọ́ kiri, wọ́n máa tún nínú àwẹ̀ mímọ́ wọ́n jẹ́ kó yé wa pé kódà bó o bá lè ṣàánú fún yàn, wọ́n ní kó o fi àdúrà ti pé èmi lágbára láti ṣe báyìí o, ṣùgbọ́n mo yan Ọlọ́run bá pé kó bá mi ṣaláàánú fún yín, kó sì jẹ́ kẹ́ ẹ rí olùrànlọ́wọ́ àbí olóore lè tẹ̀ ń béèrè fún sànṣẹ́, kẹ́ wá máa tẹnu àbùkù, kẹ́ máa tábàyàn. Ẹ gbọ́ fọ́nrán yẹn bó ṣe lọ. I don't know what to say. I don't know what to say. Unless Deminade, Emi, Kemi, gentlemen, I'm not being the same. I'm not being the same. I don't want to put you guys through any stress again that I have to leave. It's a eating punch for me. If I look at eating punch for me, gentlemen, I'm not being the same. All I need to do, I'm being the same. I'm going to be the Àtijọ́ yìí ọkàn mi ò sí ń bí mọ́. Ọkàn mi ò sí ń bí mọ́. Ọkàn mi ò sí ń bí mọ́. Ẹjọ́ torí tọ́lá. Dẹ̀ bẹ́ẹ̀ láàrin. Ẹjọ́ bá mi mú family mi kúrò ní Committ. Jẹ́ kó lọ́wọ́ àwọn ọ̀dọ́ yẹn bá lọ bẹ́ẹ̀. Tọ́lá ti tó time ti sọ password kìíní pin pension mi fún Kẹ́mi. Wọ́n mi ṣe processing ẹ̀ fún my third time láti gba owó mi tó wà ní jáde fún on the next of kin time. Mọ́mí Daddy láàrin Yétúndé láàrin ẹjọ́ má bínú sí mi. I have to leave. Ọlọ́run dáríjì mi. I have to leave. I have to leave. Bóyá tẹ́ máa ń fídíò yìí jọ dáríjì mi. There is someone of anybody. I have to leave. Nobody trusts me anymore. Timade àwọn ìnáwó táwọn èèyàn fi tán gbà mí gbọ́ mọ́ what am I doing? Jẹ́ wọ́n bí lọ́sẹ̀. Ó ṣe ní kàyéfì jọjọ o, ẹ̀mí wá bẹ Ọlọ́run pé kó dákun dábọ̀
kó ro ẹbí àti ará ọ̀gbẹ́ni yìí lójú. Fọ́tò rẹ̀ lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ látàárọ̀ yẹn. Mo bẹ̀ Ọlọ́run bá kó dákun dábọ̀ kó ro ẹbí àti ará kó rọ̀ wọ́n lójú torí wípé kàyéfì ńláńlá ni o. Kọ́lọ́run bá jọ̀ọ́ kó má fi ṣe tèmi tiyín, kó dákun dábọ̀ nínú àánú ẹ̀. Mo wá fi àkókò èrò gbogbo wa pé tá a bá rà wọn tá a ti ń bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti jẹ́ wọléwọ̀de wọn bá rí i pé ó fẹ́ sáfẹ́rẹ́ fún wọn. Ó dáa ká tètè pè wọ́n pé ọ̀rẹ́ báwo ni ṣàlàáfíà ló wà, ṣe dáadáa ni mo ní gbóhùn ẹni o, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ o. Ilé ayé yìí kò ń lọ fún gbogbo ìgbà kan. Ó ti yẹ yín ọ̀rọ̀ bí ìṣítí bí ọ̀rọ̀ ìyànjú ká sọ fún wọn. Ẹ má dẹ̀ ká máa pè wọ́n lónírọ́ ní gbogbo ìgbà. Ó ní òun ti wà depressed, kò sí nǹkan tóun fẹ́ ṣe, kò sẹ́ni tó gbà òun gbọ́ mọ́. Lágbára Ọlọ́run bá búrò ní kọ́gun sẹ́ẹ̀dẹ̀ tèmi tiyín o. Tẹ́yin ò bá ti subscribe sí ìkànnì tá a wọ̀ yìí, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ tẹ notification button. Tẹ́ ẹ bá ti tẹ̀ ó máa fún yín láǹfààní láti jẹ́ kẹ́ máa rí wa wò síwájú sí i. Lágbára Ọlọ́run bá búrò ní kọ́gun sẹ́ẹ̀dẹ̀ tèmi tí ẹ jẹ́ ká rántí wípé tá a bá fìfẹ́ wọn sáwọn ará àbí ẹbí wa, ó ṣeé ṣe kí ọjọ́ wọn kó pẹ́. Títí ìgbà mìíràn tá a tún fi nípàdé ayọ̀, ẹ rántí pé ààbò ara ẹni báyìí náà làbò ìlú. Ifá TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.